àwọn aṣẹ́wó tó re mecca aṣẹ́wó tó re mecca aṣẹ́wó tó re mecca ṣé nínú àwẹ̀ ṣó yẹ ká máa gbọ́ irú àwọn disgusting rubbish yẹn ṣó yẹ ká máa gbọ́ irú àwọn disgusting rubbish ẹ̀yin kò bèèrè lọ́wọ́ mi pé kí ni mo lọ síbẹ̀ rárá nínú àwẹ̀ èmi mọ platform tí mo mọ́ ń wọ̀ àbí kí n tiẹ̀ mọ́ wọ platform at all ṣó yẹ yín but nínú ìkànnì yìí èmi ò mọ̀ pé wọ́n lè pass irú fídíò bẹ́ẹ̀ yẹn lásìkò sin oníkálukú sọ pé ibo la wá já sí voice yẹn ó sì jọ voice ìyàwó brother mi o voice yẹn jọ voice ìyàwó brother mi ṣùgbọ́n gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ pranks lies out of 100% as in 30% sef kò sí truth níbẹ̀ you understand but ẹ mọ̀ pé lórí social media tí bá sọ pé ó jọ voice mi lè sọ pé ó jọ voice brother mi like 100% maybe ìyàwó brother mi maybe 70% ìgbà tá a rí face àní lè accuse ẹ̀ irú ọkùnrin wo ló jẹ́ tíyàwó rẹ̀ fi di ajá mọ́ ẹ nílé irú ọkùnrin wo ló jẹ́ tí ìyàwó rẹ̀ fi di ajá tó fi di ajá mọ́ ẹ nílé before now Madam Yinka TNT according to you ẹ ti gbọ́ story yẹn ti sọ fún yín bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ ọmọlàkejì lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ àwa mùsùlùmí tẹ̀dẹ̀ rẹ̀ pé àwọn wà lórí platform yín bẹ́ẹ̀ tiẹ̀ ní kí wọ́n mọ̀ yọjú wọ́n sì máa yọjú náà ni kò yẹ kẹ́ ẹ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́ bá dẹ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mà kò yẹ kẹ́ jẹ́ kóbìnrin yẹn tó máa romance àbí ẹ̀yin ẹ wà nínú àwọn tó kọ pé kó tó máa romance ẹnu kó máa romance ẹnu ẹ̀ bí ẹni pé àsìkò tó ń sọ story yẹn bí pé wọ́n tún ń dó tó bá yẹ pé ẹ really like ọmọlàkejì ẹ really like humanities ẹ really respect pé mọ́ọ̀tì tá a wà yìí ẹ máa ọ̀rọ̀ yẹn bí àwọn Hamzat bí wọ́n ṣe ń ọ̀rọ̀ wọn àwọn ọ̀rọ̀ wọn tó bí ẹni pé wọ́n fẹ́ help humanity Yinka TNT ìwọ ọ̀rọ̀ rẹ bí ẹni pé o fẹ́ kí a copy o fẹ́ ká emulate o fẹ́ fi wá sí problems ọ̀rọ̀ yẹn bí pé ẹ fẹ́ fi ìgbéyàwó sí problem níbi tí mo ti rí ọ̀rọ̀ yìí tó yẹ yín tẹ́ bá wo comment tó wà lórí ẹ̀ ni pé àwọn ò ní marry o káwọn bend táwọn bá máa marry kí Ọlọ́run ṣe pé àwọn yẹn wọ́n ti ṣe kí ni wọ́n ti fi program yín wọ́n tún fi ń ṣépè léèyàn ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ bá bẹ̀rù Ọlọ́run ẹ rántí ijọ́ tí Ọlọ́run náà tó dá yín sáyé ẹ rántí ijọ́ tọ́lọ́run dá yín sáyé ṣíṣe ni wọ́n wá sọ story fake fún wa story tí wọ́n wò nínú fíìmù according to the woman mi ò lórí ọ̀fẹ́ láti wò ó tán torí pé ó bà mí lọ́kàn jẹ́ torí pé mo wò pé irú ọkùnrin wo lọ́lọ́run dá empty báyìí irú ọkùnrin lọ́lọ́run dá empty báyìí ṣé ìwọ ọkùnrin tó ń wò mí ṣé Ọlọ́run dá ẹ ní empty ni tí ẹ̀gbọ́n rẹ ó fi máa báyàwó rẹ sùn nínú ilé rẹ tí ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ wọ́n ti ṣe ó máa báyàwó rẹ sùn nínú yàrá nínú ilé rẹ arima wọ́n wá sọ story wọ́n sọ skit blue film tí wọ́n wò pẹ̀lú added stories of Nigerian movies wọ́n àdìẹ mọ́ àwọn òun wá lóyún ọkọ ṣàkà mọ́ ọkọ wá ní ṣe bí family nìkan náà ló ti ń rọrùn like seriously èmi ò lè wo fídíò yẹn tán ṣòye yín comment àwọn èèyàn ló ń bá fún mi then bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ yìí ẹ̀yin kan ti mọ that particular video the little tí mo capture màá play ẹ̀ lẹ́yìn tí n bá yes mo lè play ẹ̀ lẹ́yìn bóyá otherwise tí n bá lè play ẹ lọ wá èmi ò fi publicize wọn o èmi fi wá ń sọ ẹ̀dùn ọkàn tèmi ni nítorí pé kí ni ìdí tó tẹ̀ wá mú mi jáde lẹ́yìn ìgbà tí wọ́n ti ẹgbàregbè ni èèyàn kan wá pè mí ó náà mistakenly òun pè mí nìyẹn o òun mistakenly òun pè mí ló ń gbọ̀n obìnrin tó sọ pé òun ò kí ń dùn dáadáa kọ́ obìnrin tó sọ pé òun ò kí ń dùn dáadáa kọ́ òun ò ṣe he was practically shaking and that was their motives pẹ̀lú Madam Yinka TNT àti èèyàn tó sọ story yẹn motive wọn ni pé kí wọ́n wá raise the moral èèyàn
For what? For what? Ẹ̀yin yòókù ẹ sọ yìí pé ṣe bí oníkálukú ló ní program yìí. Bẹ́ẹ̀ tí program yín bá affect èèyàn ńkọ́? Tí program yín bá affect èèyàn ńkọ́? Tí gbogbo ojú tó ń wò mí, ẹ̀yin náà program ẹ̀yin náà ó rí pé ó affect èèyàn. Ó bá tiẹ̀ ṣàánú wa nínú àwẹ̀. Ó bá tiẹ̀ ṣàánú wa nínú àwẹ̀ because bọ̀bọ́ tó mistakenly pè mí yẹn, ó ní bó ṣe affect èmi. Ó ní bó ṣe affect èmi. Jẹ́jẹ́ ni mo jókòó. Jẹ́jẹ́ ni mo jókòó. Jẹ́jẹ́ ni mo jókòó. Bó sì ṣe wá tó wá display fún mi. So yé yín, tèmi tí mú ọkàn rẹ̀ gba bòmí, so yé yín. Later. Ó ní mo wá rí same day. Ó wá sọ yẹn fún mi láàárọ̀. Towards evening, èmi wá rí ní ibi tí mi expect tó yẹ pé mo fi pé àti ẹ̀ máa rí nǹkan tó funny rather than èyí tó máa raise moral wa nípa ìbálòpọ̀. Mo wá ọmọ ní fídíò tó raise máa yí lélẹ̀. Fídíò tó raise, I couldn't watch it finish. Ó wà disgusting. Ẹ̀yin èèyàn, ẹ níyàwó nínú ilé yín kan náà. Ó wá ní ibi tí orí ọkọ gbàbọ̀ dédé, wọ́n máa drug ẹ̀ pẹ̀lú Cameron. Is it Cameron? Cipron. Wọ́n máa drug ẹ̀ pẹ̀lú Cipron. Méjì anytime tí màá yẹn bá ti wá. Ṣé ọkọ rẹ̀ ó wá jẹ́ amukun mẹ́kọ̀ọ́ tó bá ṣe pé irọ́ lẹ̀ ń pa. Ó jẹ́ amukun mẹ́kọ̀ọ́, kò ní mọ̀ pé wọ́n drug òun. Tíyàn bá mu Cipron, èèyàn tó bá mu Cipron, ó máa mọ̀ pé òun lo oògùn because the way tó fi máa sùn tó ní gbọ́ voice anybody. Tó ẹ bá mu Cipron, wá sọ pé òun fún ọkọ rẹ̀ ní Cipron ọyọ méjì. Ọkọ wa mọ̀. A jẹ́ wípé ọkọ rẹ̀ yẹn is no longer a woman being. Is dead. If it's true, is dead. Àwọn náà wá ń bèrè tí wọ́n wá ká ẹ mọ́. Wọ́n ká ọmọ kìíní kan, ó wá ní ọmọ. Wọ́n ní èèyàn kankan ò lè mọ. Ó wá bímọ fún ẹ̀gbọ́n ọkọ. Ó bímọ fún ọ̀rẹ́ ọkọ. You understand? Imagine. Nínú century tá wà yìí, pẹ̀lú irú story yẹn. Between me and you tó ń gbọ́ mi sìn, ṣé story yẹn can be true? Can that story be true? Wọ́n sì mọ̀ọ́mọ̀, wọ́n fẹ́ ba ìgbéyàwó jẹ́. Wọ́n fẹ́ ba ìgbéyàwó jẹ́. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ wá ń kúkọ fake stories. Láti ṣe kíni? Láti rí pé ẹ ṣáà mú ìgbéyàwó wálẹ̀. Ṣé bẹ́ẹ̀ bímọ? Tẹ́yìn bá rí pé ẹ ti kọjá ìgbéyàwó, àwọn ọmọ yín kọ́ pẹ̀lú traces wọ̀nyí. Àwọn ọmọ ò lè gbádùn ìgbéyàwó. Àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọn ò lè gbádùn ìgbéyàwó because every man ó máa rí obìnrin as shit as that your friend tó fún yín ní fake stories. A mọ̀ pé àwọn obìnrin wọ́n ń ṣèrànù, àmọ́ mi ò rí obìnrin tó máa ṣerú shit bẹ́yẹn. Mi ò tí ì rí obìnrin tó máa ṣerú shit bẹ́yẹn. Tádẹ̀wá sọ pé òun ṣe shit bẹ́yẹn. Tí ò dẹ̀ regret ẹ̀, tó dẹ̀ tí ń rotate ẹnu. Ọ̀rọ̀ ọkọ mi ni, ẹ̀gbọ́n ọkọ mi ò mọ̀ ṣe, kò mọ̀ dó, kò mọ̀ tẹ́lẹ́yìn. Ẹ̀gbọ́n ọkọ mi, àwa ń wo fíìmù, àwa ń wo story. Who does that? Ìyàwó alálùbáríkà wo ló máa wo blue film pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ if it's not a lie? Ọmọ Yorùbá, if it's not a lie, a bouncing lies. Nígbà tí ìwà àtẹ̀gbọ́n ọkọ rẹ̀ wá wo blue film, ó yá ẹ wá fi sí practice, àwa ń ṣe àǹtí nǹkan mi mọ̀ pé ó dùn bẹ́ẹ̀. Ìgbà tá wá ń ṣe ọ̀rọ̀ ọkọ mi wá kún mọ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ mi ó wá àfẹ́ kó sọ fẹ́yàn àwa bá tún invite ẹ̀ ó bá jẹ́ 3. Ẹ ṣáà like story 3 sàn wọ́n fi ṣe yín ni. Yes, creator of social media, I know exactly what you're doing. You understand? There's only kíní kan tá máa ń wò bí percentage. That percentage, number tó bá ti ń drop, ó máa dàbí headache fún wa. That is what you are doing. Must it be 3 sọ? That is what you are doing. What you are doing is very irritating. Kọ́ wa mọ́, rubbish lẹ́ ń kọ́ wa. Ẹ̀gbọ́n ọkọ, ọ̀rẹ́ ọkọ, bàbá, ìgbẹ́ nìyẹn ni. Nílé ayé náà, ní Ọbàtálá ọba tààtà, kò ti strike obìnrin yẹn dànù. Ẹ̀dẹ̀ wá ń ṣe bí ẹni pé ní culture.
ẹ wá mọ̀ọ́mọ̀ ẹ ń ba ìgbéyàwó jẹ́. Ọlọ́run ó dà, Ọlọ́run ó dà. Mẹ́wàá láká kò lè sòdodo mọ́ lórí ọ̀rọ̀ ilé, kò lè sòdodo mọ́. Ó ti tán, ó ti tán. Ìwọ ọkùnrin tó ń wò mí báyìí, ṣé orí ẹ gbá bọ̀dé ni? Tí wo ó níyàwó, tíyàwó rẹ̀ ó treat like shit bẹ́yìn nínú ilé ẹ̀, ó tún wá gbà mọ́ra. Ẹ̀yin ò mọ̀ pé wọ́n fi irọ́, wọ́n ta irọ́ fún yín ni. Ẹ dẹ̀ ń gbà bẹ́ẹ̀, ẹ dẹ̀ wá sọ Yorùbá culture di yẹ̀yẹ́. Ẹ dẹ̀ sọ pé ẹ ń jà fún Yorùbá nation. Irú story báwo lè jẹ́ kí ẹ dé Yorùbá nation? That is what he's doing. That is what they are doing. Ìkà. Ọ̀rọ̀ gbéyàwó dà. Ẹ lọ wo comment àwọn èèyàn. Nǹkan tó ń dùn mí nìyẹn, tó dẹ̀ ń bá fún mi nìyẹn. Ẹ lọ wo comment àwọn èèyàn. Àwọn onígbéyàwó mọ́, àwọn oníṣèyàwó mọ́, àwọn oníṣèyàwó mọ́. Kí ló dé? Ẹ bẹ̀rù àti bọ̀ tán. Ìjọ́ tí ẹnu ò ní lè sọ̀rọ̀ mọ́. Ìjọ́ tí ọwọ́ ò ní lè sọ̀rọ̀ mọ́. Ìjọ́ tí ẹ̀ ní lè gbé ẹsẹ̀. Ǹjẹ́ ẹ̀ ní record gbogbo rubbish yìí? And the woman wasn't regretting it. Ó ń ṣe bí ẹni pé fẹ́ raise wa. Ẹ lọ kóṣì dànù. Ẹ lọ kórí burúkú dànù. Ẹ lọ kórí burúkú dànù. In fact, Bobrisky is better than you. Bobrisky. Pẹ̀lú shit tẹ́ńtà fún wa yìí. Pẹ̀lú gbogbo bí yẹn ṣe respect yín tó máa dá yín káàtì. Pẹ̀lú all the dignity you are losing it each day. Ẹ kó wa ní morals. Ẹ help wa náà. Ẹ help àwọn ọmọ yìí náà. Oníkálukú ló máa fẹ́ kí ọmọ rẹ̀ wà nílé ọkọ, kí ọkàn rẹ̀ dẹ̀ balẹ̀, kí ìyàwó náà níyàwó alálùbáríkà. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, where is it? Nítorí kíni? Ṣé torí millions tẹ́ gbà, àbí torí thousands tẹ́ gbà, àbí torí views, àbí torí subscribers? Ẹ dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Ẹ dẹ̀ dákun. Ẹ dákun náà. Ẹ dákun náà. This is not fair. This is unfair. This is unfair. This is unfair. Ẹ tọrọ àti bọ̀tán. Ẹ bá fẹ́ kú dáadáa.